ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. ọmọdé ìyá ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run àyìn ara. mo mọ̀ pé àwọn ẹlẹ́mọ̀ pé ó tún dókítà. èwo ló tún gbé lónìí eléyìí tí mo gbé lónìí àyìn ìsìn mẹ́tàlá àpapọ̀ àmọ́ kó tó di ẹ̀dí pé a kí àwọn èèyàn rárá wọ́n gbé wá látọjú oorun fún mi wọ́n ṣe gbé wá báyìí èmi àtẹni tá a jọ ń sọ̀rọ̀ ò lè gbàgbọ́ wípé ẹnu la jọ ń sọ̀rọ̀ ìwé ìmọ̀jì mi bí n bá ní kó tiẹ̀ kó o ṣàfojúsùn rí ẹni tó lè jẹ́ kó o wòye rí ẹni tó lè jẹ́ nísìnyí àwọn àfojúrí àwọn ẹ̀mí náà àwọn jẹ̀ráàdì àwọn nǹkan ẹ mọ̀ pé àwọn lọ́balọ́ba mọ̀ ń bá ṣèpàdé àwọn ààrẹ nígbà pé ní ojú àlá yẹn torí ohun tó yàn bá ṣe lójú àlá ni wọ́n padà dójú ayé lójú àlá yẹn ni bàbá Yẹmí Ẹlẹ́bùú Ìbọn kí ló ń wí. ìyẹn bá ń sọ fún mi pé dókítà Ọlámídé o bọ́ọ̀ bá dórí ètò ǹjẹ́ ti bọ́ lónìí o sọ fáwọn èèyàn wípé àwọn tí wọ́n bá ń bẹ níwájú kí wọ́n tọ́jú àwọn tí ń bọ̀ lẹ́yìn wọn bàbá kí lẹ rí wọn nítorí ẹni tí ń bẹ níwájú lónìí yóò padà dèrò ẹ̀yìn lọ́la wọn ṣépè ni wọn ní kì í ṣépè kò sẹ́nìkan tí ó ga láyé tí ò ní padà wálẹ̀ ẹni tí ń bẹ ńlẹ̀ ni ó padà ga àdúrà méjì iná ẹ̀mí ń bẹ fẹ́ẹ̀yàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tálíkà ń gbàdúrà kó wọn ọdọ olówó olówó ń gbàdúrà kó wọn ọ ṣe bẹ́ẹ̀ kó wọn má di tálíkà bẹ́ẹ̀ sì rèé àyípadà tálíkà dáa àmọ́ àyípadà olówó ọlọ́mọdé àárẹ̀ wọn ní kí n sọ fáwọn tó jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣe jẹ́jẹ́ lórí àwọn ọmọ tí ń bẹ lábẹ́ wọn torí àwọn ti débi tí wọ́n ó dé àwọn tí ń bọ̀ lẹ́yìn láti ìmọ̀ ibi tí wọ́n ń bọ̀ wá ó wá mú mi rántí ọ̀gá mi kan tó kọ́ mi níṣẹ́ nínú ẹ̀kọ́ àfọ̀n nígbà tí mò ń kọ́ photography àti buying and selling of electronics káràkátà àwọn ohun èlò tí ń lo náà lọ́dọ̀ Sanmi Alájìkí nílùú ìmọ̀ ẹ̀kọ́ Sanmi Alájìkí ayabayaba ńgbà náà akéré mò ń sọ̀rọ̀ 2001 2002 akéré ńgbà náà àánú bí ọba mú mi ayayaya kò wò ó pé mo wá kọ́ṣẹ́ ọkọ mi bẹ́yàn ṣe dáko ọkọ mi bẹ́yàn ṣe wa ọkọ̀ 505 rẹ̀ mo fi kọ́ mọ́tò wúwà bó tẹ̀ jẹ́ pé agídí náà ni wọ́n èsì ilé tẹ̀míyàn tí wọ́n fi gbé mọ́tò máṣíìnì rẹ̀ mo fi kọ́ alùpùpù ní wíwà Yamaha 125 ńgbà náà ẹ̀yìn ọmọ tí ń gbé 125 ẹ̀yìn ìpẹ́ rẹ̀ ayé ìsìn kọ́lọ́run ọ̀sàánú àánú ọwọ́ n tó yẹ kí n fi ọdún méjì kọ́ ọwọ́ àdàbí ẹni pé bí ọdún mẹ́fà ni mo fi wà lẹ́nu ẹ̀ àwọn ọ̀rẹ́ mi wá ń tì mí pé ṣé kò yẹ kí n ti fírì bí ṣe bí fọ́tò mọ́ lọ́kọ́ èwo ni kí wọ́n máa mú mi lọ alábàámọ́ lọ ra àwọn electronics ní àwọn ohun èlò tí ń lo náà lẹ́yìn mọ̀ wípé Sanmi Alájìkí fẹ́ kí n fojú sí bá àti rà bá àti kalẹ̀ tẹlifíṣàn bá àti ṣe gbogbo ẹ̀ torí ọjọ́ ọ̀la kan tí ò ní síṣẹ́ ọjọ́ kan ni mo wá ṣàṣemáṣe wá pè mí jókòó ó lè rò pé mò ń fìyà jẹ àbí ọmọ kékeré ò ní lè sọ̀rọ̀ dáadáa wọ́n ní tí mo fẹ́ kó o mọ̀ ní wípé nígbà tó mọ MF2 sórí MF2 yìí ó sọ fún mi lọ́dún yìí ó ní kò ní pẹ́ tán lẹ̀ bẹ́ẹ̀ ni ó ní sórí sẹ́mìntì tá à ń lò yìí tá a fi ń ya fọ́tò yìí ó ní kò ní pẹ́ tán ó ní ṣùgbọ́n nígbà tó bá tán kí lọ́ọ́ máa lò òun làwọn nǹkan tí ó yẹ kó o fojú sí ológun méjì ló yẹ kó o fi kọ́ fọ́tò ó ní mo wá fẹ́ kọ́ kọ́kọ́ buying and selling of electronics kọ́ ọmọ bí wọ́n ti ń ṣe é nítorí títàn bá lọ ìkan ó dúró àwa rèé lónìí Sanmi Alájìkí ń bẹ mọ̀ ẹ̀kọ́ lónìí kò tí ì kú dókítà Ọlámídé rèé o bí ọ̀bá wá sí tí wọ́n kọ́ wa ń gbà náà láwọn tá a wá ní sùúrù àwa náà bá wà láàrin àwọn ọmọ amúgbó báyìí a máa wá bí mo ṣe wá ń sọ̀rọ̀ wọn yìí bẹ́ẹ̀ náà láti máa wá sọ̀rọ̀ wọn ní àìdá pé ńgbà táwa lọ́dọ̀ wọn wọn ò ṣe dáadáa èyí tẹ̀ ń bẹ́ wájú ẹ ṣe dáadáa lónìí. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá.